Oga Musa, action. Hey, Musa. Sir? Business, I come. Yesterday, I called you. Okay. Those men, come, bring money. This, no what? This, the picture. This. This man. The man is fine. Fine. Man, fine. The man. Go. Drive. You, your boys, wait. Carry on. Finish him. Carry on. Come. You alone, deal with him. Musa, you alone, deal with him. Musa! Sir? Okay. You see him? Yeah. No problem. You alone, deal with him. Boys, carry on, road, motor. Oh, me trust. No problem. Yes. No problem. My senior boy. Deal with me. Money I dey place. Money I dey. We do me after 2 days. I travel to north. I give wife money. Travel to north. Okay, Musa, make no mistake. Trust me. I trust you. You are the only boy I trust. No other boy. We use them. Pay them. Then go. You like. No problem. Okay. I keep. Musa, that Benin girl. Yarinya. Give me. No, you come meet me. Okay. You come meet me. Okay. That Benin girl. Okay. You come meet me. Okay. Okay. I wait. Now, in fact, damn you, he call me one see, papa. I kidnap us here, what call the way, here kidnap what in. In fact, here, Bunia kidnap that here, what bewa. I am a winner now. My choice. Okay, now opportunity in your way. No, sir. He may tell you a lot. If you like quoi? Oswa. Emia, Masua. Even my butter. Si me ya te yone. Ya travel. Sonia.
No, sir, me I tell you now. I want it all. You want Kibachi here? Kibachi. Oh. The most sweetest thing in our life, it took it away. And you would not say, you would not say. Oma, my daughters, Irema Nugwa,
no matter what, I will try my best to stand strong for you both. Stop crying. Why you here? Wow. Why you here? Imana ma seti. Imana ga ebe ma ya bi imana ne tegbe e. Ede ti le be e ko ti la lo ba so na. Wa gi ma lana. Wow. My princesses. Wa gi ma lana. Oya popo we. Lo mo po we. Amia o, ọmọ na bia o, no ma opa, no ma eba, no yo ya, yo isuse, o gbagbo, o wegbe. Ya iwe enedo ya Benin Movie ni aye fi aye. Papa, o mama boa tinha nieto a gift ya. Esther na. Abai. Wana na. Wana te o. Why go ate o ku ahun mi re. O kan Benin Movie wo wa eson lo wa very again awon mi yin ye titi o kan o ni ma se ma wo ti ma gba wo yan do wa bokian e ka bo kun wa ya fe no wa ya fe eje re na e ku ka bo ni we ko ta we ko nyanya omo gbaru husu e mo no bia no bi we go ni ni we na wa ne wa fe na fi me ko ta o we ta mo ọmọ pẹ́ o ọmọ ọlọ́run mo kò ọ̀pá ìyàkín ọmọ ọ̀nà káwọn mọ̀ wọn ẹ̀ àtà ẹ̀bẹ̀ mẹ́tẹ̀ ọmọ pẹ̀ láwọn wọn ọmọ kò lù wọn ṣẹlẹ̀. Olúwa iṣẹ́ náà. Yes ẹ̀ nọ òwò àmì ọmọ kò sóyún àwọn ìwé ọmọ àṣẹ ọmọ pẹ̀ ẹ̀ dẹ̀ tọ́ ni. Ó wá ìfẹ́ bọ́yà máa wà. Ibi ẹ̀ka àwọn èrè náà ó kàwé lọ́wọ́. Ìtúnyà ni wà bọ́kìá ìtúwà wà ìwúwà bọ́kìá. Okay, yeah, you. Wa bogya o. Iriwo wa. Ma. Ba ma fi am. Ijeruwa na kun. O wa pakapaka o. Ọmọ wa pakapaka o. Ko wa ma. E ko wa kun pa. Wa. Aga ma fi wa. Wa ri wa mi de. Wa na. E la je o bo se.
Eru wana rap mo wena. Eru wa se ma se fa. O ko ko ma ga yin. Wi ju wa mo pa. O ko bo. So pa eru wa. O bo wana se ya. Baba, iye, ma do tai mana. O ma ke ma re iro. De ba re bo. O ma ke ma gbe. O kan la o wa re. Awo. Ekiri ba ina mafu. E ba wa kana ri o. Wa wa. Wa wo se. We wo o kan. Ru na bi awo ni. O ya don. Mo ni kana. De don yeye. Are ma wo. E ga fa mafia. Papa. Aigbaekhoe. Wana mi bai. Ukoni. Eba ni mele. Ukoni. Lawe. Muja. Wa vie ku ye na. E tu wa ri bai. You go shop, you dey hungry. Why go well? Me. Ri hu. We me. Uri o. Me. E tu wa ri bai. Wa ri we me go me. Iya so lo bo. Where have you been? Yama. If you were. Why baby you want to like na? If he buana. The only general why you got money? Money here money out. Anywhere. Una wa mo bo. Babe mo. Okay mu jana ku na wa tapa. Awon mo ga kedo. Awon bi we no ma se no le ba wo. Ija. O ga kedo le. E na go. O ti ya go.
Total mise total. Bosu na gbe o wa gbe ni total o ma we. Bosu nu wa o ro na gbo e. Aboko mi me no ku be to. Aboko mi le ya ju gbe mo wa be to. O fi bi ere o ha wa na gbe me ba si. Aboko e ba ni mele ati agbo fi bo pakara. Mo pa ipolo, mo pa balame, mo pa wi ya ile ne, ya ipa itere, ya bi bi esu me ba na re. Me ina la ti ania. Me ire emi o wa pa kan rugo si ni me abe ya ri ba ni yin enu dana. Ne na wa me no gbe me na. Me itere aboko me so ye efra balize. Iya iri o ni me mai mi o ni na gbe yan. A wa me gbe me si o. Okay, gbe me si o. O mu erun de mo, run di wa dani. Orun da igbuwe. O wa gbe me si o. Oga wa ko ni me dan. O wa mo bo ma to ta ma we. O wa bo ma ta mi me. O na re gbe ni yo mo. Ani se. Ikata ma we na, ikata ma we. Ani se ima go serious said yo. Ani se. E do we no pe a o. E ko oji. Ani se. O we na ko fio. Ime he ni de we ri. Uwadiae do ba o ge na kwa fio ina eni die wari e na aga mi tete mi na ya fefefe e na ya na su for me oga too much gbe mi oga too much gbe this is getting too much and he said nwa o ge na kwa wari na oge pastor e o ge na kwa yari we se wa nu wa kini ari we ari and he said omo o se waki gume egwe iri ogwa ori wa e gala wa o ari da gala wa dia wa rodo gala wa ya so doni we no tu mi fu ya re na ro wa iri ogwa wa se Don't worry, my daughter. Very soon. Ma were gbari e baba. Mo si gbe. Mommy, I'm hungry. Gifts. Ma. Ma tota. I want my card. Leave you do. Ma nega leave you one. What's here? You buy it raw. O wana ri kwa bi ju wana kwa na ho. Ebi makaya ri le fu. Ma he ya e wo wana. Now you have to manage with me. Everything will be okay very soon. Gifts. Ma. Now. Yeah. Mommy, I don't like the way Grandma treats us. Grandma is always grandma. E worry me ama. Esther, my baby. Is my baby. My beautiful daughters. Oh. Wati wa ba ina ku ala wo o ko ri ye oni ya o wa e gboge o to gbe igbino ba lo era kun he ke ni iye ni ya fe ko ya manage fi an ona e o ze no ize ke fi ma wa e wa re no de o de na we ga ye ini ya fe e ndan wa kebi no riu ba ke ba o ga kwa le ko ya di o ga ya no ya ke me ke na ri mo da we wa una wa fi o bo do na no o we do ma o ke ya ma de gbe o ke be aka wo se na re ma ka wi o bia wa ye wa mi ni ya fe e wi ta ngwa wala o e ba daro ai kokorio o wa se ase o yen no wa se pe igare ni awe ye kiri bokai na nwa so pa mo na ro wa start ni o mo ogbo na bo ri o kiri bokai o yo e fe ko ya male je
Na papa. Utamwa. Inakuya do yeye. Yeah. Na yeye banakula ato. Grandpa is not vernacular. Eko iteri no ino bigagbo ni. Waka wedu na se o. Una hear the way ate talk na. Talk na say make una dey learn edo. Na do. Oh, papa. Amo. Wa agora ni wa. Okay, no say maybe radio salon. Now you are the fan. Me wa gwalu we so wa ndo bono ke ene na lo bi obele na de na wo ka mo e be de yo we unwe ke nu ye na ri o gwa ya sigi we gi ge me mare ise ba ni iya we ro gwa go Ibadan o si e na ma ere do ti e Ibadan ye abi ebo na yin say ebo na je Ibadan ori odo yin na ya ri eti iyo sa iu baba enari ma edowe emi pe no ya ma e te peria o se le na ri egbo na ri egbo na mudia megu ego Ibadan ni eri eni iye meti o be bo no be meti so o be ya ri eti ba te ye ni wi awade we wa gbegbe mi ya wa e we oni se emi pe no ya ma emi pe no ya ma ke ki a eni o wade o ya ibi e eni o wade o ko le mewi ere ni ati eme ai we gba wa rin ma ese na mo ba do se gbe de se gbe o gani me te de ri se gbe kan ani se o la wo goje ayi gbon me gbe kemi no ma ko pa gbona o wegbe wa mami Popo. E popo no ma vo. Owo ne. gifty e na erere e wa na pi popo ma wo yo ye gu me mu e na erere wa ma se ti si egbe bae Mo wa me gbimo na se ti se gbe. Heroic na mu yo to ye we heroic Mama, we no want shop beans. Every day, beans and gari. Yeah, oh one imagine na. Many choice. Ni mariri mi ma hia gae. Onege mana redo, onege ne ruwa na ragbon. Wala o. Mwe popo ni yeba. Keep it there. Where is your grandma? She was talking and she left. Oma wala rewo wa. Come inside, come. wa po pa po o si se no je po pa po o si ja no Wesi we must is dom sekru ye unda we emi esori wu kan wegbe unda we egbe ma ho gi me Oduwa wa kan atawo yi de me ma yi ini afefe yo so dawo yin ya imaku ye iye gbe nko ma gbe de ba olowo we le yan ya imaku ato ini afe no sunju wa yin ya te gbo we o sa lo na bo na mami ya be ya fe ya ide o da ma so wa ni ju agbegbegbu ya e wo igbegbegbu o yo se bi wala mo ma ya fe we nwa ni omo na se ba ogo atalo e na wa o to do e mi omo re luwe na yin no so da me na o se gweta we ire o imare o osi e ma yi ki idu e no se o to me o la o eni ya fe no so da we mi kata ba yin e ike odu o we fi ame e le yu na bo so pa to pa omo ni we bi e o ma do bi o we no
èmi sọ ń dà ẹ́ wọ́n ti bí wọ́n dé ọmọ ní ọ̀rá ìwà ọ̀rá ìwà ló lọ pa àwọn èèyàn àwọn òun wọ́n ti wọ́n ọ̀rá ìwà máa ọ̀rá ìwà làwọn ìgbóyàwó máa ẹ̀ bọ́rì. ó náà tẹ̀ náà ọ̀rọ̀ àbárò ìhàrọ̀ ẹ̀ tí a gbẹ ọ̀rá ìwà ọ̀lùwàsẹ̀. a máa fi dán ẹ̀bí yẹn o máa wúkọ o máa gbóbi ọ̀wà wúbi ọ̀wà kọ o tó yàn wọ ẹ̀ mú kí n tó sùn dàwọ̀ náà ìwọ ọ̀rọ̀ wà mí wà mí wọ̀ sẹ́lẹ̀ nìyà yóò see the result na better method of the result you go reach your heart only the better prayer may pray in words o máa gbọ́ ọ̀yọ̀ mà o tí o lọ bí o ti yà wọ ọwọ́ ìké wa dàn no wà mí o wẹ́n náà kìí aṣọ yàrá ìwọ̀n náà wẹ̀ sínú ẹ̀ ọmọ ní ọdún yàrá àjò wa iṣẹ́ ẹ̀rọ kìí ayé ẹ̀ lè náà gbọ́ náà gbọ́ wà mí o ẹni yà sọ ní àjò mi ò wẹ̀rẹ̀ wà wẹ̀ kí ẹ̀ ìmáàbù máa ló mi rẹ̀ o ẹ̀rú wọ́ọ̀rì mọ̀ yọ ẹ̀ mi feel everywhere I dey feel you like my old friends why you dey everywhere I dey. Àwọn àrìmọ́ ẹ̀mọ́ ẹ̀hó ẹ̀rọ ẹgbẹ́. Níta mi gbọ́ fọ́tún wèé ẹ̀bọ̀ rẹ̀ rí á. Ẹ̀wọ̀ tó púpọ̀ tó lọ́gá dé ládọ́ mi ẹ̀rọ ni. Lómi ẹ̀rọ áwò, lómi ẹ̀rọ nù. Lónà ẹgbẹ́ ìyá kí yé ẹ. Àwọn ìrọ̀lẹ́ àwọn ìgbé yàfẹ́ ìyàwó ẹ̀. Ẹ̀yà rẹ̀ lọ́dún. Àwọn èdè òkú náà sàrọ̀ bọ́. Bẹ́ẹ̀ dẹ́yẹ wọn àṣẹ náà ni à. Ìpolò ànáyé polo. Ẹ̀wù! Àtà! Èrànà yà lè bá lóde bẹ́ẹ̀ yà sàrẹ̀ náà sọ pé ní ẹ̀ mú ẹ̀rẹ́ yòówù arúgbó àwọn yẹn yẹ kò kẹ́ bí lọ yé ló yé mọ́mí ló kolo. Maria bẹ́ẹ̀ Maria bẹ́ẹ̀ ànyẹ́ ọ̀ ẹ̀wù. Wàá gò mi wàá yé nìyẹn gò bá káàkiri mo wá gbé mi gbé ẹ̀ka yé nìyẹn gò. Eke o te lo yewe mu yi Maria bi to ko le wa na yi to ko ni meri ye se wa me no kwa na Bo wẹ́rí o wa. se wa me Ẹ wọ̀ bága tó bọ̀ wẹ́rí ta kò ní. we meri Maria bi we mi ko jo fún Maria bi Mo sún ní náà. Maria bi wo se mana hi re ke na wo ri se mana mo bi ke we ah wa ga hi ba bu na bana me we ai wa mai ko la mai do le we na Maria bi lónìí Àwọ̀ ya kún ẹ̀. Ọgbọ́gbọ́ wẹ́ kékeré ṣe wẹ́ kékeré. Ìyàwó ni. Síbi ìkùnrin à kẹ̀dóre gbà ìyá tó bí àkẹ́dó tó bí àtọ̀lọ́lá dé bọ́ ìkà ewu kàyà ń wẹ bàbá náà. So àwọn òrìlẹ̀ ni ẹ̀wọ̀n wà. Ìṣẹ̀lẹ̀ ni ẹ̀wọ̀n wà. Wẹ́láwà gbogbo wúláwà gbogbo mọ́rọ̀bù ìmẹ́dọ̀ kókèrè. Ọmọ náà bó wà ní màlẹ́wẹ̀ àmàmí ọmọ. Ẹ̀yìn rẹ̀ sà. Maria bè. So ni mẹ́tò polo mẹ́rí ẹ̀rọ ànúwẹ̀. So wẹ́ gẹ̀lẹ̀ náà nú mẹ́ alẹ́ nílé báyìí wẹ́ náà nú wẹ́ pọ̀. Ẹ ní kí n lọ. Sọ́ni ayọ̀ mi. Maria bè. Banana. You wẹ̀. Ẹ̀wọ̀ kẹ́ ẹ̀ rafi ẹ̀. Wẹ̀ àwọn ẹ̀ máa ń yan èlò mi yẹ à èlò mi yẹ ọ̀gìdì yẹ dòtó tàkì mà wẹ́ dòkà wẹ̀ ọmọ akíkpolo rà wà wọ́ ìgbà tàpẹ́ ọmọ akíkpolo wẹ̀ kpolo. Maria bè. Umami ewu kọ́ ẹ̀ wú kọ́ tẹ̀ wú à. Ata máa wọ́n fẹ́ tọkọ bẹ títú wẹ̀ kọ́ ẹ̀. Abíẹ́ náà mọ̀ náà wú ìkíni wa. Abíẹ́ náà mọ̀ ọmọ ní mú yẹ kú ilẹ̀ náà kẹgbàkẹ́ wọ̀ ìmami ọmọ ẹ ọmọ nùgbẹ́ yẹ kí wẹ̀ náà umami ọmọ una ọ̀nà òkà ẹ̀. Ọtẹ̀sùkì ẹ̀ bọ̀ kùrì ọ̀dọ̀ mi bí ayé mi ọmọ. Ìyá gbàgbẹ̀rẹ̀ ìwọ gbẹ̀rẹ̀ ìwọ gẹ̀pẹ̀ ká mú ẹ̀ gẹ̀pẹ̀ ká mú ẹ̀. Ehun waka du gwa be na ni ya tala me we be dani siere koko de du me sie koko kiko kere o do ri epo kiyo awa agbo e Maria be e wi ma ta po lo lo ake ale ba e na agbo agbo ba gbon eri ale ba ya Maria be nu le mi we ba gbon wa ye ko wa ri epo ki wa ba abo bu e o igba pase na de pase la o le la o epo aso we ba gbon ebido ewe aze tu aze uka we uya yere be mana kolo mana tolo be bana obi edo
Ma no qualoro o il rubo in caro ma buona ma va bene bye bye alenu Oseme, she is in big trouble. Kai! Owa vie ejo ya die gwa. To ma ya gwa nogi. Igele we ngwere no kwa. Oseme ji. Wa vinya pa adie gwa nogi. Wa upo pa bo. OSAJESU no ye. Upo pa bo. OSAJESU no ye. Keni no Odo wete wadina. Odo we. Egbe we gele wazi emi mo bu. Egbe gele wazi emi mo bu. Emi na o mese no ti o anu ni. Emi na o mese no. Wa ni. Awo wa. Keke la rejo. Keke bo wo fun mi. Ona bi ari egwa ni. Ya na be. Oseme no se me imaya igio. Imaya go ni emi nuziwo wa. Imaya. O te wa yi memo ujo wuwe na. Ti fi ni on. Okay, now who na is no una mi we. Na na ruwe kala ya do mama. Di marere. Why ya? Imione. Okay, na ko. Wari. Ma ja mi ekeni, keni wuri ewere. Ma ju. Omo. Ma wajo. Do be ko we ko de wuri na fi iko sa. Iwi ma ga wajo. Wesi. Ma ju. Du ba kwe o. Ikemi yo do wetere ti fi wa mi ni wa ri o. Omo. Ko wi ado. Ewe nwa akotori